Africa Content TV.
ìgbà àtàkì mo pẹ́sì ìgbẹ́ǹtì ìgbò kò lè tó yẹ pàtó àwọn. ìgbà àtàkì mo pẹ́sì ìgbẹ́ǹtì ìgbò kò lè tó yẹ pàtó àwọn yàrá. ẹ̀yin tí wàá lábàáká làbẹ́ ṣó. ẹ̀yin tẹ́ sọ pé pàtó ìgbà choice ìkọ́kọ́ nǹkan lè ṣe. ó ṣe lọ lọ rí ó ṣe lọ ọ̀la ẹgbẹ́ ìlú àlùwá ẹ̀jẹ̀ wọn àti ṣe ẹni tó wá ilé yìí ọ̀nà yìí gbogbo ọ̀gá yìí kó o ní láì jẹ ọwọ́ ọba jẹ́ òní tẹ fọ́nmọ́ onímọ̀ kan yìí ó lọ àgbàrá àbíyá ẹ̀yìn àbí àwọn tòótọ́ ọmọ yìí ò ní kú ó lọ àgbàrá àbíyá ẹ̀yìn bọ́ọ̀sì ẹ̀ bá náà ẹ̀ bá rú ẹ̀ bá náà ẹ̀ máa rí pé ó lọ àgbàrá àbíyá. Appreciate it. Thank you so much. Only I have ó ṣe jẹ́ òpé 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 mo ní máa parẹ́ òpóró wá. Ìgbà tí wọ́n lọ́wọ́ tó ìṣòro lẹ́nu ìṣòro lẹ́nu àgbàgbọ́ ọ̀pọ̀ lọ́wọ́ ìṣòro. Èyí náà àwọn kì í ṣe bàbá ọ̀pọ̀ tó bẹ̀rẹ̀ ló jẹ́ òṣèlú bàbá. Àwọn tí wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn yìí wọ́n fẹ́ràn ọba àgọ́ ọ̀pẹ́ ni. Ìlà oòrùn, ìwọ̀ oòrùn, gúúsù, àtàríwá, wọ́n kò ẹ́ làwàlàwà àti àjíwá, gbogbo àwọn tí wá, túbọ̀ tí ọ̀rọ̀ application fún yóò làwàlàwà àti àjíwá. Ọgbà ni mo bá